ní February 20th 2026 nígbà tí ọba Ayé àti Olókun bá pàdé ní ogun, oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ nílé ayé. Ìbẹ̀rẹ̀ ìrírí mi ni last time tí kí eléyìí ṣẹlẹ̀ ní 1999 Russia ó wálẹ̀, padà ṣe ń wo yìí NATO ó máa wálẹ̀. Ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ni pé àwọn civilization mẹ́rin tó wà, àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n láti unify kan mọ ibi táwọn wà. Civilization Ìgbò òun ló ti ń darí everybody láti jọ yìí tó tún wá pa tiwa rẹ̀. Ibi tí ṣùgbọ́n pẹ̀lú China àti India ẹ̀rù wá ń bà sí ló ṣe ń wọ Venezuela, ló ṣe ń wọ gbogbo bí. Ṣùgbọ́n bí àwọn ṣe ń ṣe náà ni China náà ń try láti ṣe tiẹ̀, náà ni àwọn Arab náà ń ṣe tiwọn. Ṣùgbọ́n tiwa ti Yorùbá àwọn náà díẹ̀díẹ̀ àwọn kan ń rò pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí Aláàfin pé bóyá Aláàfin ni. Ifá tó ń yan Aláàfin ó mọ̀ọ́mọ̀ yan ni láti lè kó àwọn kan jáde. Ṣé rí ní Aláàfin ní 1835 nígbà táwọn Fúlàní tó ń jú Ọ̀yọ́ lé, àwọn Fúlàní ló fi nínú Aláàfin Àtìbà, òun ló fi Àtìbà òun ló fi jẹ. Nígbà yẹn wọ́n ní Muslim nìkan ni ó láti máa jẹ Aláàfin. Nígbà tí Ìjàyè tí ó lòdì sí àwọn British wọ́n àwọn Ìbàdàn, wọ́n pa Ìjàyè rẹ̀ bí Ọ̀yọ́ ṣe di pé òun ló wá di ọ̀gá Yorùbá bí bóyìnbó ṣe, torí wọ́n mú Àjàyí Crowther tó wá láti bẹ̀ àti Johnson, wọ́n kọ history pé bíi pé Ọ̀yọ́ ni ibi tí gbogbo àti wá wípé òun ni olórí wa, ṣùgbọ́n Ifẹ̀ ni. So láti gbà yẹn láti 1861 bí wọ́n ṣe tẹ̀ wá mọ́lẹ̀ nìyẹn tí wọ́n jẹ́ kí civilization tiwa kó papọ̀. Wọ́n fi Aláàfin wọ́n fi ń da iṣẹ́ Ọ̀ọ̀ni rú. Nígbà tí Ọ̀ọ̀ni tó jáde ní 2019 tán ní pé Yorùbá àti Ìgbò kò tán, pé gbogbo pé in fact àti Ìgbò àti Ìjọ àti South Middle Belt tó pé Ifẹ̀ náà tún wà. A ní DNA evidence àtẹ̀mọ̀ pé tòótọ́ náà ń sọ. Ṣùgbọ́n iṣẹ́ ni bàbá wa Lámídì gbà yẹn tán ní irọ́ o, àmọ́ Ìgbò rí kí òyìnbó tó dé o, Lárúbáwá àti òyìnbó nìkan ní civilization. So kọ tí wọ́n pè ní pé wọ́n pa civilization wa rẹ́ nìyẹn pé wọ́n wá sọ wá di pé àwa ya South and Middle Belt àtàn. Ṣùgbọ́n tó bá dé Lárúbáwá, tó bá dé North nsìn àti Borno àti Sokoto wọ́n bára wa ṣe. Ṣùgbọ́n àwa ò lè mú South East ní o, South West ní o, South South àdé mú ká parapọ̀. Now níbi tí ilé ayé náà sìn yìí tí àwọn èèyàn ti lòdì sí pé kí àpẹẹrẹ pé ìbò ló máa darí gbogbo civilization ni wọ́n máa ṣe tiwọn. Nǹkan tó ń pè ní multipolar world order nìyẹn. So níbi a ṣe wá sìn àwọn ìbò wọ́n dúró sáyé ara wọn, àwọn ò fẹ́ bá anybody dàpọ̀ báwọn ṣe wà lélẹ̀. Èyí tí Trump ń ṣe ní pé wo ìjà tá à ń jà láàrin ara wa, táwa ìbò ń jà, táwa Western Europe tá à ń bá Russia jà, ẹja stop ẹja kí gbogbo wa ká fèsì China tó fẹ́ defeat wa. Àwọn ẹ̀ ní side kan, àwọn China náà India àwọn náà dídì dúró. Àwọn Afro-Asiatic àwọn tó jẹ́ pé wọ́n dà sí Africa àti Asia tó ń dàpọ̀, àwọn yẹn Iran ló máa jẹ́ kí nítorí òun ni wọn ṣojú ṣáájú kì í ṣe ọ̀rọ̀ ọba ṣùgbọ́n ti wà. So nísìnyí báyìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Aláàfin kì í ṣe pé tó bá wo máa yẹn pé bóyá máa yẹn bóyá ẹ̀bùn ṣe rí tẹ̀lé bọ́ nǹkan tí Ifá kó jẹ́ kó ṣe nìyẹn pé kó ba lè mú wọn kó náà kó bá dìde pé a lè so ọ́ pọ̀ torí Ọ̀yọ́ gbogbo pé adẹ̀dẹ̀rẹ̀ pé Ọ̀yọ́ kan fún rẹ̀ àti Fúlàní àti Bàrùbá Ìbàrìbá gbogbo wọn ni wọ́n ṣe. Àwọn ibẹ̀ yẹn náà ni wọ́n ti da ojú Ifá rú tán sọ pé Odùduwà wá láti Lárúbáwá, Ifá ọ̀dọ̀ Lárúbáwá. Ṣùgbọ́n àwàdẹ yìí pẹ̀lú DNA evidence láti orí di Harvard concept
ó sọ pé àwa là kọ́kọ́ láti 87,000 years ago. Àwọn Lárúbáwá tó ń sọ yìí, àwọn Mecca and co, wọ́n ju 2,000 years 3,000 years lọ. Àwa dẹ̀ ti wà bí láti 87,000 years, ṣùgbọ́n wọn ò jẹ́ ká papọ̀. Torí tá a bá papọ̀ ká ní Yorùbá, Igbo, South Middle Belt 66% ni wá. Ṣùgbọ́n bó ṣe dá yẹn rú, àwọn tí ò tọ́ wa lọ ń dọ̀bálẹ̀ láti gba agbára lọ́wọ́ wọn. Kan tí bàbá wa Awólọ́wọ̀ rẹ̀ ti sọ ń gbà yẹn nìyẹn, pé táwọn máa gbórí Yorùbá àti Igbo láti papọ̀ àti Middle Belt. Bàbá Awólọ́wọ̀ wọn lọ gbogbo Middle Belt, àwọn àti ní gbogbo Gongola yẹn wọ́n jọ wà ní Cross River. Bàbá Awólọ́wọ̀ ló ti pé ìgbà tó ń lọ independence bàbá Awólọ́wọ̀, ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn wọ́n ti wá tú aká wá di pé àwa ló kàn bí o, àwa ló kàn bí o. Ṣùgbọ́n tó bá tẹpá nọ́tì tó bá di Lárúbáwá, gbogbo wọn ló ń papọ̀. So ṣùgbọ́n bí nǹkan ṣe lọ sí láti February 20, àwọn máa bẹ̀rẹ̀ sí rí nǹkan, ó máa bẹ̀rẹ̀ sí yé wa, á yé wa pé bá ṣe wà yìí o, kò sẹ̀sìn nǹkan tó ń jẹ́ Yorùbá. Ọmọ Ifá ni wá, Ifá bí Yorùbá ṣe ṣe Fá, Igbo ní Afá, àwọn Middle Belt Fá, àwọn ìjọ a ní Òjó ní ìjọ tó ń yí sí ìjọ, pé ọmọ Oòduà náà ní àwọn. Ó dìgbà tí a bá títí dé South Africa àti East Africa, àti rí bí àwọn ọba South Africa àti East Africa àti Congo tó wá ń bá Ọ̀ọ̀ni, torí wọ́n mọ̀ pé Ọ̀ọ̀ni ní olórí àwọn àtẹlẹbá ọmọ Áfíríkà. Ó dìgbà tí a wá dẹ̀ papọ̀ ní ilé ayé tó wà, otherwise wọ́n kàn máa fi wá kó dúkìá kúrò níbí yìí ni, wọn ò ní wò wá bí èèyàn. Ó dìgbà tí a bá dẹ̀ ṣe, tá a bá ti so ọwọ́ wa ló kù sí, tá a bá ti lè ṣùjọ́, tá a bá ti lè papọ̀ ní the next 2,000 years, a máa wà pa. Ṣùgbọ́n tá a bá tó máa ń pọ́n wa ká tẹ́ pé náà ní mi wà ká kan Yorùbá, torí àwọn èèyàn wá ní Yorùbá àti ṣé Yorùbá àti Igbo wọ́n fò gbogbo Middle Belt yẹn, wọ́n wá land wọn tán. Àdé ló ṣe mí fa èdè yẹn same thing ni. Àjàyí Crowther ló make sure pé òun yá, torí technique tó lò fún eléyìí òun kọ́ ló lò fún yẹn, àwọn ẹ̀wà. So ibi tí àtúnṣe wà nìyẹn. Àràkọ́ tó ṣe jẹ́ pé ìgbà tó máa dá wa lẹ̀ Àṣẹ Foundation, African Socio-Cultural and Harmony Enlightenment, pé kí àkóbò ọmọ àtẹlẹbá Yorùbá, àwọn ògidì African ká kó gbogbo àpọ̀ ká bá lè yọ lórí, ká bá lè ṣe. Now nísìnyí Nigerian government ó ti recognize Ọọ̀ni of Ifẹ̀ as olórí gbogbo ọba àtẹlẹbá ní Yorùbá. Ní politics, South and Middle Belt, Afẹ́nifẹ́re ní leader. So Yorùbá kankan ló yẹ kó dìde kó kó àwọn oríṣiríṣi ẹ̀yà tó wá láti ara ẹ̀, kó sì kankan ló wá láti Ifẹ̀ lọ sí Gala. Gbàtọ́ dé Gala ní Gala Dìbò ní wọ́n di Nupe ní kan tó wá ní. Eléyìí ń ṣe àhesọ.